Ẹ̀yin tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ní àǹfààní láti máa wò ètò adẹ́kù ìsinmi èní. À á ṣe ọ̀pọ̀ ìsinmi láyé o. Orúkọ tèmi yí padà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tí tèmi ń jẹ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní èní. Lákọ̀ọ́kọ́ kí tó máa bọ́rọ̀ mi lọ, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá. Ibikíbi tẹ́ bá wà, ire Ọlọ́run á máa wá yín rí, ògo yín máa búyọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin náà ebi ò ní pa ẹnìkankan nínú yín, gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí lórí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ náà ni mo fẹ́ sọ̀rọ̀ lórí. Láàkọ́kọ́ kí tó máa bọ́rọ̀ mi lọ, tí bá ti ń sọ̀rọ̀ máa polówó ọjà. Mo fẹ́ polówó àwọn jẹ́rìsì kéékèèké kọ̀ọ̀kan tí owó ẹ̀ ò gara, tí owó ẹ̀ ò wọ́n. Mo fẹ́ polówó ẹ̀ tó yẹ pé ó wá jẹ́ new design tó ṣẹ̀ jáde. Màá polówó ẹ̀ fún yín. Ọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa Yorùbá, nílẹ̀ Yorùbá wa. Ṣé ẹ mọ̀ pé ọjọ́sí tí bàbá wa Sunday Igboho tó jáde, a rí àwọn kan tí wọ́n sọ pé kí ló ń ṣe eré ó ṣe fíìmù fún wa ní, ó wá àti fún wa ní, ó ń ṣe kinní kan. Ṣé ní ìsìn ẹ ti wá mọ̀ pé bàbá olóyè Sunday Igboho ọmọ kan bíi 1 billion, ṣé ẹ mọ̀ pé kò àti fún wa mọ́ o. Ọ̀rọ̀ ẹ ti wá bọ́ sí ọ̀rọ̀ nǹkan tó ń jà fún lọ́jọ́sí, òun ni gbogbo àfojú wa ń rí ìsìn. Ó ń jà pé kọ́ máa jí wa gbé. Ó ti wòye even àwọn àgbàlagbà kan tí wọ́n ń bú gbà yẹn, ọmọkùnrin yìí ó ní làákàyè ju púpọ̀ nù wọn lọ. Torí ọmọkùnrin yìí ti mọ̀ pé bọ́n ṣe ń ba lọ yìí, wọ́n máa bá a kanlẹ̀ ńlẹ̀ Yorùbá. Ló fi dìde, ló fi ní òun fẹ́ jà fún wọn. Ẹ̀yin kan wá jáde wá takò. Ẹni kí ni, bó ló ti ń bọ̀, iṣẹ́ wo ni, ó fẹ́ gboríyìn kankan ibi tí ò ṣe sí, ó fẹ́ gba kinní kan, ó fẹ́ ṣe kinní kan, ẹ rò pé ó fẹ́ wá gbapò lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ọmọkùnrin ṣe ti tiẹ̀ bọ́lọ̀ ṣe wọn ni. Báyìí wá ń kọ́ how market, gbogbo ẹ̀yin tí ẹ gbógun ti olóyè Sunday Igboho, how market. Ṣé ẹ rí nǹkan táwọn Fúlàní fojú wa rí nílẹ̀ Yorùbá? Ṣé bọ́n ṣe ń jí wa gbé, wọ́n jí ọmọ wa gbé, wọ́n jí bàbá wa gbé, oko ò ṣe é lọ, àgbẹ̀ òṣìṣẹ́ mọ́ lóko, ẹ fẹ́ gbọ́. Iṣu ẹyọ kan táwọn ń rà ní 300, táìrà ní 300 last year, ó ti di 17 sí o. Ọ̀rọ̀ tí mo sọ fún yín kì í ṣọ̀rọ̀ eré o. Iṣu tèmi ìrà lánàá ẹyọ kan ṣoṣo tó tóbi wọ̀nba 1700. Kó fẹ́ jẹ iṣu gidi, pé iṣu tó wà òkè tó jẹ́ pé kì í ṣe iṣu rádàrá, jẹ́ pé àwọn iṣu Àbújá yẹn tó tóbi wọ̀nba 17 náà takú sí. Last year dẹ̀ nípò wọ́n ní 600, nípò wọ́n jù pọ́n fẹ́ ṣàròrò ní 600, ní ìsìn 17 ní iṣu ẹyọ kan. Bọ́lá wa ń lọ nílẹ̀ Yorùbá. Àwọn àgbẹ̀ wọn ò lè lọ sóko mọ́. Èmi sọ pé mo tẹ̀lé mo ń ṣe àgbo gan pàápàá, ẹni pé lẹ́jọ́ mẹ́ta ìgan àwọn egbògi tẹ́pọ́n máa gbọ́ láti ìlú òkè. Wọ́n bá pè wọ́n ní àwọn ò lè lọ sóko. Wọn ò lè lọ sóko lọ já àwọn egbògi yẹn mọ́. Pé tán bá lọ sóko, wọ́n máa pa wọ́n nípa ìfọnáfọṣu ni. Wọn ò lè lọ sóko mọ́, wọn ò lè lọ sódò mọ́. Bọ́lá wọn ń lọ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin kan dẹ̀ dìde ọ̀tẹ̀ sí olóyè Sunday Igboho lọ́jọ́sí. Ṣé ẹ rí mọ̀ pé ó yẹ kí ojú máa ti gbogbo ẹ̀yin tẹ́ dìde ọ̀tẹ̀ sí olóyè Sunday Igboho, ó yẹ kí ojú máa tì yín nísìnyí. Torí Ọlọ́run ti dá ojú tì yín. Ìtìjú ńláńlá ló dé sí yín ní ojú yín láìkú yín. Wọ́n fi ọ̀bẹ wọ́n sọ pé kí lẹ fẹ́ ṣe. Àwọn Fúlàní wọ́n ṣe kàn yín lójú pé kí lẹ fẹ́ ṣe, ẹ̀dẹ̀ lérí nǹkan kan ṣe. Torí ẹni tó lè jà fún wa, tó lè jẹ́ pé ó máa ṣíwájú, jẹ́ pé ó máa ṣíwájú báyìí tó yẹ pé ẹ̀yin náà máa tẹ̀lé pé ẹ̀ á sọ́pọ́ọ̀tì ẹ̀. Ọmọkùnrin yóò gbowó lọ́wọ́ yín. Kẹ́ẹ̀tì ẹ̀ sọ pé òkè àtẹ̀lé ẹ nìkan lọmọkùnrin ní ẹ̀dẹ̀ gbógun tì í. Ẹ̀dẹ̀ gbógun tì í débi pé Ọlọ́run ló yọ ọmọkùnrin yẹn. Ìbá ti kú sí o. Olóyè Sunday Igboho ìbá ti dẹni àná o, ṣùgbọ́n torí nípasẹ̀ pé ó fi tọkàntọkàn ṣe nǹkan tó ń ṣe nìyẹn, pé bá yóò wá ojú eré èèyàn, yẹ kó fẹ́ gbowó lọ́wọ́ èèyàn. Òun lọ́nà fi bá wa dá bàbá yẹn sí. Kọ́nà dẹ̀ máa bá wa dá sí ibikíbi tí olóyè Sunday Igboho bá wà. Ọlọ́run máa bá wa dá sí, ó máa lo 100 years nílé ayé yìí. Kó lè rí ẹ̀sìn yín. Ẹ̀yin kan tẹ́fẹ́ dójú tì ń gbà yẹn. Olóyè Sunday Igboho ti ń wo ẹ̀sìn yín nísìn, torí ẹ̀sìn leléyìí. Wọ́n jí wa gbé, wọ́n ń gbó lọ́wọ́ wa. Ọjọ́ mélòó lẹ ti rí pé wọ́n jí ọmọ Haúsá gbé nílẹ̀ Kánò, àbí ní Kaduna, àbí ní Sokoto, àbí ní Maduguri, àbí ní Katsina.
àbí ní Taraba ọjọ́ òlẹ́ ti rí pé wọ́n jíyàn gbé bí wọ́n ṣe ń jíyàn gbé nílẹ̀ Yorùbá yìí ẹ dẹ̀ lajú sílẹ̀ ẹ dẹ̀ jẹ́ kí ogun tó ń bọ̀ ẹ dẹ̀ fẹ́ kó borí ọmọ Yorùbá ẹ wo àwọn tó ń ṣá lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí tó ń ṣá yín tó ń ṣá wọn bí ẹni ṣá màlúù ẹ má jáde kẹ́ ẹ sọ̀rọ̀ wọ́n ṣe ń pa á lọ́tún tó ṣe ń pa á lọ́sí mi màtí ìdìbò tẹ́ ti jáde kí ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ tiẹ̀ farayá wọ́n ṣe pa ọkàn ti pààyàn sílé olóyè Sunday Igboho tó ń ṣe fẹ́ dẹ́ ẹ̀mí ọmọkùnrin lẹ́gbọ̀dọ̀ ní ìrínú àwọn èèyàn kan tẹ̀ dìde kan ní ìtara èèyàn nínú ẹ̀yìn àgbààgbà kan tẹ́ wá dúró tẹ̀ rò pé ipò náà dà kí ni ó wà ní ayé asán ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ ni wọ́n dẹ̀ sọ ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni tó bá yá àwọn tó ti kú àwọn náà wọ́n lo ìgbà lánàá ẹ̀yin tẹ́ ń lo ìgbà lẹ́ni ẹ rántí pé àwọn kan ló máa lo ìgbà lọ́la àwọn kan ló tún máa lo ìgbà ní ọ̀túnla ẹ ṣe kẹ́ ẹ lo ìgbà tí ká fi lè sọ nípa ti pé ìgbà tẹ́yìn wà láyé o nǹkan báyìí lẹ ṣe kí àwọn ọmọ yín lè máa jẹ èrè nǹkan tẹ́ ẹ ṣe sílẹ̀ èrè nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe sílẹ̀ àwọn ọmọ wọn ń jẹ dọ̀la nǹkan tí bàbá Jákàndé ṣe sílẹ̀ àwọn ọmọ wọn ń jẹ dọ̀la kẹ́yìn náà kẹ́ ẹ ṣe iṣẹ́ dáadáa kí àwọn ọmọ yín lè sọ nípa ti pé kọ́kẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá lè sọ nípa yín pé ẹ gbìyànjú fún wa tẹ́ bá ti ẹ gbìyànjú gbogbo ẹ̀ báyìí tó báyìí rí bó ṣe rí àáyì sọ gbà wọ́n ń ṣe o omi ló pọ̀ jọ kà lọ o wọ́n ń ṣe o ṣùgbọ́n ẹ̀kọ́ tẹ̀ fẹ́ ṣe kankan ẹni tó dẹ̀ ṣe ẹ̀fẹ̀nu járáǹkì ẹ̀ ń pẹ̀gùn ẹ̀ ń bínú ẹ̀ torí ipò tó kí ni ipò jẹ́ ilé ayé torí ipò yegede yín ó yẹ kí ẹ máa fi aṣọ bojú ni torí ojú gbà mí tì ẹ wá máa lẹ́nu kíní kàn lè jà tí olóyè Sunday Igboho wá ṣe lè wọn á ní ó ṣe kárí mi ni olóyè Sunday Igboho ó lọ bá wọn jà nígbà yẹn níbi tó ti láàrin àwọn ọmọ kìíní yẹn ẹni ó gbé kámẹ́rà lọ ṣe tó fẹ́ jà máa ń gbé kámẹ́rà ẹ wo ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu ẹ wo ọdún ọ̀rọ̀ tẹ́ ń sọ sọmọkùnrin yẹn ó wá ṣe mí láàánú pé ìgbà tí ọmọkùnrin yẹn ti wá yọ owó tó wà níbi tó wà yẹn ẹ dẹ̀ sì wá ń bí ìyá dẹ̀ sì ń jẹ wá ẹni tó fẹ́ ṣe ẹ fẹ́ lè pa ẹ̀yin tó fẹ́ pẹ̀dẹ̀ tó pẹ́ lágbára yín gangan ní nǹkan ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan ṣe ìtújú lèmi rélé sí eléyìí òun kò sínú nínú nǹkan tó dára rárá kẹ wá tún ṣe sí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ọjọ́ wo ní ọ̀nà kára ní kára ń bẹ̀ yẹn ẹ̀wọ̀n kan táwọn Fúlàní fojú wa rí ẹjọ́ tó lọ ẹ̀yin tẹ́ wá wà ní ipò láti gbà wálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀dí kẹ́ gbà wálẹ̀ ìyá yìí tó jẹ́ a lè wá ń lu ilẹ̀ bàbá wa ká máa bẹ̀rù a lè wá nílẹ̀ Yorùbá tẹ́ pé àwa la nílẹ̀ wa kí àjòjì kó a máa tó wá máa ní wá lára kó máa pa á lọ́mọ ojoojúmọ́ náà ń pààyàn ojoojúmọ́ náà ń gbé eléyìí tẹ́ rí ẹ̀yin tèmi tẹ́wọ́ àwọn nǹkan tẹ́ la gbọ́ yìí o àwọn nǹkan ń ṣẹlẹ̀ tẹ́ pé wọ́n bá gbé wọn báyìí àwọn èèyàn ò ní lè sọ pé kó má lè pa èèyàn wọn ò ní sọ mẹ́wàá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mo sọ fún yín mẹ́wàá ń ṣẹlẹ̀ àwọn tó wá lè sọ síta náà sọ tiwọn síta yẹn àwọn tó wá lè sọ síta náà sọ tiwọn síta yẹn mélòó la fẹ́ kà nínú Eyín Adépèlé lórí pé àjọ ń gbé ṣé àbájọ gbé ká para wa ni àjọ gbé wo ò ṣe ẹ jẹ́ kí gbogbo kóníkàkù máa lọ nàá nígbà tí a ní ọmọ ìyá ni wọ́n táwọn tó sọ pé rárá o àwọn ò bá wa tán o ẹ jẹ́ ká máa lọ ẹni rárá ẹni tó tún wá fẹ́ gbà á lẹ̀ tún gbógun tiẹ̀ lépa àwọn Yorùbá a ní problem o kọ́rọ̀ ojú òní kó gbà wá lẹ̀ lọ́wọ́ anilára ni ìnira lélẹ́yìí o ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní apá abẹ yẹn ẹ kí wọ́n gbọ́ polówó náà kí tí wàá sọ nǹkan tí mo tún fẹ́ sọ ẹ wò ó òun lélẹ́yìí o ṣé bó ṣe fáìn ìyá ẹ̀rìn jẹ lélẹ̀ ríǹgì ẹ̀dà ríǹgì ẹ̀ lélẹ̀ bangles ríǹgì ṣe rí ó fáìn bàjẹ́ kò sóde tí ò wọ̀ o ńlá lélẹ́yìí o àkéèké ẹ̀ wò ẹ bá fẹ́ rà ẹ kàn sí mi o ẹ bó ṣe rí very fine kò sóde tí ò lọ ẹ wo eléyìí náà eléyìí tẹ̀ ti fine jù àwọn abẹ́mi rajà èèyàn kan tiẹ̀ ń sọ ẹ̀yin èèyàn ẹ burú ṣá kéèmí má máa polówó tí n bá ti ń sọ̀rọ̀ ẹ gbọ́ ṣé kí n kọ̀ wá máa rojọ́ kí n má polówó ọjà tèmi ẹ wo èmi ò láì kí n máa búyàn ní ó yẹ kí n sọ̀rọ̀ sí ẹni tó sọ̀rọ̀ yẹn o tí n bá ti wà ní ṣọ́ọ̀bù nísìnyí
èmi ò ní ráyè ẹjọ́, ọjà mi ni mo fẹ́ tà, mí ráyè òṣì. Ṣé ẹ rí ríǹgì ẹ̀ lélẹ̀ ẹ̀ wò báńgìsì ẹ̀ bó ṣe fáìn. Kò wọ́n 25,000 ni sẹ́ẹ̀tì báyìí. Ẹ wò kẹ wá gbó wìtìwìtì ni o, inú ọjà tó ṣẹ̀ jáde ni o, ẹ tí lè rí ní anywhere, ó ṣẹ̀ jáde ni, so ẹ wá ra ti 25,000 ni. Mo mọ̀ọ́mọ̀ sọ price ẹ̀ ni, ẹ pé mi láì kí máa sọ price ọjà bọ̀ tẹ́lẹ̀ yìí kẹ̀kẹ́ wá mú kò sí pé kíni ẹ bá fẹ́ ra mẹ́rin ẹ rà pọ̀ kó yá yín lára kẹ lò sí òde tí ò lọ. Ẹ wo lè náà gbogbo ẹ̀ ló fáìn, gbogbo ẹ̀ ló fáìn tó ju owó ẹ̀ lọ. 25,000 gbàǹjo earring eléyìí ni. Kí èèyàn má polówó ọjà kíkọ má rojọ́. Mo sì ń bọ̀ lálẹ́ yìí tèmi o, ọjà ya ń pe akáṣà máa polówó ẹ̀. Gbogbo ọjà tí mo polówó ẹ̀ ní ìsìn àti ìtàwé ẹ̀rí, so ọjà ń ṣe kíní ẹ̀dá ríǹgì ẹ̀ lélẹ̀ ríǹgì ẹ̀ lélẹ̀ báńgìsì ẹ̀ wò òun náà fine ṣe bó ṣe rí 25 náà lórí 25,000. Ẹ wá ara ti yín o, tá bá ti láìkẹ́ ẹ screenshot ibẹ̀ o. Ṣe rí bó ṣe rí, ẹ bó ṣe jókòó earring ẹ̀ lélẹ̀ 25,000 ní iṣẹ́ kò gbà. Ṣe rí ẹ wo ríǹgì bangles ẹ̀ ní. Ṣe rí mo tẹ eléyìí fáìn gan, kò sí lè tó tẹ̀ fáìn gbogbo àwọn jẹ́rìsì yẹn. Ẹ bó ṣe rí 25,000 ni. Ẹ wo earring ẹ̀, ẹ̀yin tẹ́ ẹ̀ bá lo earring tó tóbi ẹ ṣáà pè mí fẹ́lẹ̀. Àwọn míì wà tẹ́ pé wọ́n ń lo earring tó tóbi. Earring ẹ̀ ni ẹ wo, àwọn míì ò láìkì kan tó tóbi. Ẹ̀sìn bí tẹ́ ẹ ti wọ wọn ti ní mọ̀ pé ẹrù lẹ jù. Ṣe rí ṣe rí ẹ bó ṣe fáìn, ẹ wo bó ṣe fáìn létí. Fún ẹ̀yin tí ẹ bá lo nǹkan tó tóbi ẹ kàn sí mi 25,000 mi ò ṣe kò gbà. Ẹ screenshot ibẹ̀ eléyìí tẹ́ bá like ẹ screenshot ẹ wò earring eléyìí ni eléwé ẹni tẹ́ bá like ẹ bá wù wẹ́pọ̀n lẹ́ like ẹ ní eléwé. Ṣe rí òun náà earring ẹ̀ náà ò tóbi. Ẹ wo bangles ríǹgì ẹ̀ lélẹ̀ ẹ rí ẹni eléwé bí eléwé ló ṣe rí 25,000 mi ò ṣe kò gbà. Ẹ wo olè náà bó ṣe fáìn. Ẹ rí ríǹgì ẹ̀ lélẹ̀ ẹ kì í fi ríǹgì ẹ̀ sí kẹ́rin. Ẹ kó fáìn 25,000 ni.
kò gani lára rárá. Kò gani lára rárá àtọ̀. Ẹ wo eléyìí náà, kò sáṣàdánù gbogbo ẹ̀, ẹbí lè ṣe eré. Two colour leléyìí o, silver and gold. Ó yẹ kí n ta ní 30,000 torí òun ó máa ń wọ́n. Eléyìí náà two colour náà leléyìí náà, òun máa ń wọ́n jà àwọn ordinary one yẹn. Àwọn eléyìí tó jẹ́ two colours yẹn wọ́n máa ń wọ́n, but ẹ̀yin tèmi ẹ wá mú 25 kó lọ́lẹ̀ kó dówó ni. Gbogbo ẹ̀ táwọn máa ń polówó pápápá náà bá wa mú torí wọ́n mọ̀ pé ọjà wọn kò ń wọ́n. Ẹ wo yarín yẹn leléyìí, bangles ẹ̀ gbogbo ẹ̀ ló ní ríǹgì pátá, gbogbo ẹ̀ ṣẹ́rí. So a máa polówó ẹ̀ díẹ̀díẹ̀ fún yín báyìí. Eléyìí tẹ́ bá like ẹ screenshot ẹ̀ sí mi, ẹ screenshot ẹ̀ sí mi, anyone tẹ́ bá like ẹ screenshot ẹ̀ sí mi. Ògùn á máa búyọ, a ní ṣubú dànù, ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe. Bó ṣe jẹ́ nìyẹn o. Eléyìí tẹ́ bá like, eléyìí tá tún wá mú wá fún yín lénìí nìyẹn o. A máa polówó ẹ̀ títí tá máa fi parí ṣọ́ọ̀bù wa ibẹ̀. Àwa máa polówó ọjà ti wà ńlẹ̀ gidi gan tí ò ń ṣe díẹ̀ láwọn ọjà gidi. Bó jẹ́ ká máa polówó ẹ̀ díẹ̀díẹ̀ fún yín báyìí, ká máa polówó ẹ̀ díẹ̀díẹ̀ fún yín. Ẹ̀yin olólùfẹ́ mi, eléyìí tẹ́ bá like ẹ screenshot ẹ o. Ọjà gidi leléyìí o, kò tí ì sí ń ta rárá. Ara wọn ní ọjà tó ṣẹ̀ṣẹ̀ tó jáde ní ọ̀sẹ̀ tó kọjá yẹn nìyẹn. New design tó ṣẹ̀ jáde nìyẹn. Ẹ wo ọrùn eléyìí òun ṣe 25 o ẹ̀yin tèmi, ṣùgbọ́n fine. Tẹ́ bá like yẹn pè mí. Ẹ kí fìlà orí mi turkey fìlà ni. Ẹ wo eléyìí náà, white ẹ̀ leléyìí turkey náà ni. A dẹ̀ ní black. Lóríṣiríṣi kọ́lọ̀ ló wà bọ́ kí polówó wọn bá fún yín. Ẹ wo eléyìí náà, turkey ni gbogbo eléyìí. Àwọn òṣè kò gbà nígbà tí èèyàn ní kí n máa rojọ́ kí n má polówó ọjà. Ẹ̀yin ìyá yẹ burú o. Ẹ̀ẹ́dọ́kà ẹ̀dẹ̀ pè mí pé búkí o, wá gbowó dátà o. Pè mí bẹ́ẹ̀ rí o. Ṣé kí n máa wá bí ẹ̀mí tá ń ná Nàìjíríà wo dátà? Tẹ́ bá mọ̀ ẹ máa ṣàánú wa ni náà. Ẹ wo lé bó ṣe fine, kò sáà tẹ́ ẹ̀ lè wọ́ sí o. Ṣé ẹ rí? Tẹ́ bá mi tá ń ná lọ́sẹ̀, alágbára ló ń ṣe náà. Aṣáàmọ́ tájọ bẹ̀rẹ̀ ńgbà kan ní lórí kìíní jẹ́ pé àti ra dátà ló dé wọn sápẹ́ kí leléyìí. Èlò náà ni èèyàn ń gbà ní kìíní. But owó yẹn ó pọ̀ jù. Owó dátà tí àwọn wèrè yẹn, àwọn MT àbí Airtel, owó tó ń gbà àbí pé wọ́n ṣépè fún wọn ni. Èèyàn ká ní kí n máa polówó ọjà bó mo ti fẹ́ rówó kí mo fẹ́ fi kún. Mo máa polówó ọjà kí n máa sọ̀rọ̀. Èèyàn mi ò mọ nǹkan tó wáyé wá ṣe. Ṣé ẹjọ́ rò pé mi ráyè ẹjọ́ òṣì, ẹjọ́ tí ò yọ owó. Ẹ wo lè jàre ẹ̀yin tèmi, òun náà fine. Ẹ̀yin ẹ̀ yìí ẹ máa ra tọ̀bá lifter yẹn, ìyẹn náà wà, scarf náà wà. Ẹ ṣáà rí ẹ bó ṣe fine. Ẹ ra tọ̀bá lifter. Àwọn fìlà pọ̀ lóríṣiríṣi òbọ̀ tí wọ́n bá ní máa lè polówó fún yín. Ẹ wo eléyìí náà, ẹ ṣáà rí òun náà fine. So a dáa fún yín. Eléyìí tẹ́ bá ṣàtì like gbogbo àwọn ọjà. Ẹ wo ring
ẹ fi gbàgbé ring ẹ bá ara ring. ṣé ẹ rí ìkan náà ní méjèèjì ẹ bó ṣe rí ẹ kó fine ìkan náà ni o ẹ pè mí fún. ẹ wò ẹ ti wọlé náà méjì náà lòun náà so bí ọ̀rọ̀ tá à ń sọ lọ a rí orílẹ̀-èdè kan ní online ní ó ti lọ bí wíìkì náà ni tó lóun bímọ fún Murphy Afọlábí tó wá ń pariwo online tó ń ṣe bíi kinní ṣé ẹ rí ẹyẹ yẹn ẹ má ṣàánú àwọn ọmọ yẹn o wọn ń ṣe ẹni tí wọ́n ṣe àánú wọn ń ṣe ẹni tí wọ́n ṣe àánú torí ẹni tó bá rọ́pò kúlẹ̀ tó gbẹ̀pà sí ó ti mọ nǹkan tó fẹ́ lọ bá kóun tó máa ṣe wọ́nranwọ̀nran Murphy bí tó yẹ pé ní ó ń lọ bíi 30 years ago lọ́mọbìnrin kan gbé wá sí lábẹ́ ọ̀run pọ́ fún un lóyún kò tọ́jú ọmọ kò gbóyún lọ́wọ́ òun tí lábẹ́ ọ̀run gbé wá sí online gbà yẹn sí tẹlifíṣàn MITV kọ́ ni bàbá yẹn ti ṣe prógráàmù gbà yẹn ṣé ojú máa á sọ pé òun ò gbọ́ gbà yẹn àbá ní ojú ń fọ́ àbọ̀ ní etí òun di kórípó tó wá lọ tẹ́ẹ̀dì ilẹ̀ tó lọ tí òyìn ti lọ ń ba tó pé ó fún lóyún ṣé láwọn obìnrin àwọn gẹ̀ẹ́sì ẹ̀ kì í sọ àṣírí wọn fún yín èmi ò lè blame Murphy rárá lórí ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá lọ location tẹ́ ẹ bá rí àrà tí àwọn ọmọ yẹn fi ara wọn dá fún àwọn onítìátà yẹn ẹ máa ṣépè fún wọn ni orúkọ wọn ni adókó má gbowó àwọn òun gbowó wọn bá tẹ̀ ti rí wọn táwọn onítìátà bá ti wà ní online tó ti rí wọn báyìí ẹ bá mi pamọ́ yẹn wá àfi wípé wọ́n lo oògùn fún wọn ṣe náà máa tẹ̀lé wọn tí ìyẹn lójọ́sẹ̀ kan ló fẹ́ lò ní location yẹn ọ̀sẹ̀ kan yẹn ló máa fi bá sùn ẹ ti gbọ́rú ẹ̀ rí lójọ́sẹ̀ kan ni onítìátà yàtọ̀ sí Murphy o ló fẹ́ lò náà ní hòtẹ́ẹ̀lì yẹn ọ̀sẹ̀ kan yẹn náà ló máa fi bá wọn sùn wọ́n dẹ̀ ń lọ ní síìsì ọmọ onítìátà ò ní fún wọn owó tó bá tún wà lọ́wọ́ wọn wọ́n á tún gbà á mélòó la fẹ́ sọ nínú àwọn àgbàgbọ́ onítìátà bàbá tẹ̀rí yẹn gbogbo náà fún àwọn obìnrin lóyún o nífẹ̀ẹ́ máa sọ̀rọ̀ wọn bíbá ẹni gbogbo náà fún àwọn ọmọbìnrin yẹn lóyún káàkiri síbẹ̀síbẹ̀ náà àwọn ọmọ yìí ò gbọ́n ó wá sí online ní ìsìn ṣó fẹ́ ká máa kí ló fẹ́ ká ṣe fún ẹ ná tó wá ń sunkún orí burúkú ó ń sunkún òṣì ó wá lọ fi ilé wèrè wó lé wèrè tó lọ gbọ́mọ sí ó lọ fi ibi tó ń gbé ni ṣé wọ́n jẹ́yàwó Murphy ni ṣé wọ́n jẹ́yàwó lé ẹ̀ ni ìgbà tí ọmọkùnrin kí lórúkọ bọ́ọ̀lì tí ìyàwó ẹ̀ bí bèjì tó pariwo wá sí tata sọ́pọ́ọ̀tì gẹ̀ yẹn torí ọlá ìpè ọmọ mẹ́ta ló bí fún ọmọ mẹ́ta àbọ̀ ọmọ mẹ́rin ṣé mẹ́ta àbí mẹ́rin ló bí fún gbà ní ló bí fún mẹ́rin àti pé gan ìyàwó ẹ̀ ni ìwọ òun ṣìyàwó Murphy àlè ló lọ yàn án àlè ló lọ yàn án dípò doyún ó wá doyún tó wá dípò halẹ̀ mọ́ ẹ tani ẹ̀ bá halẹ̀ mọ́ bí ò ṣe ìwọ ẹ̀yin ọmọ tẹ́ pé ìyá yín ọlọ́mọ àìkí sọ pé ìyá yín fìdí jóná nígbà tí bá láwọn onítìátà ìjọtọ̀ lọ́wọ́ ló wà lọ́wọ́ àwọn onítìátà yẹn àwọn tẹ́ pé ayé wọn èpè táwọn obìnrin gbé wọn ṣe ó ti mọ́ wọn àti níláárí wọn ó dọ̀run torí wọn tó bá fọ́ ọmọbìnrin kan fún yóò lóyún tó gbóyún lọ́wọ́ ẹ̀ ò lè níláárí èpè tí ń jà wọ́n ṣé ọmọ ẹni tó fún lóyún ní 13 years ago àbí 15 years ago ṣé ò rẹ pé ó máa forí jì kò lè lílọ síwájú tó bá mọ lóyún tó gbóyún lọ́wọ́ ẹ̀ tó ń ran tí wọn náà dẹ̀ gbọ́ yẹn tí wọn náà wá tó orí mọ́ wá pariwo káwù ẹ̀ ó fẹ́ pẹ́ ẹ̀ káwọn níbi tó ń gbé o àbá kó máa gbénu rà kí ni tiwa àwọn olùwà ń pariwo lé lórí àwọn olùwà ń pariwo àwọn olùwà rojọ́ fún online ìgbà tó lọ ń ba lọ́tẹ̀ẹ̀lì tó ń bẹ̀ sùn láì tó gbowó lọ́wọ́ ẹ̀ tó pọ̀ ló tún náwó fún ta ló sọ fún ta ló kélé lórí ńgbà ta ló wá fẹ́ jẹ́ ẹ̀sùn ẹ̀yin ọmọ aláìníláìkáyè
tí ó bá máa tẹ̀lé èèyàn kì í ṣe àwọn bàbá àwọn ọmọ ní tíátà yẹn àti àgbàlagbà nínú wọn ṣe é tẹ̀lé. Ẹ̀yin tẹ́ bá létí kẹ́ ẹ gbọ́ mi, àwọn máa ń pààrọ̀ obìnrin bí ẹni pààrọ̀ aṣọ ni. Tọ́pẹ́ ìgbà kan ẹ mọ̀ pé ní ìsìn kò sẹ́ni tó ti ẹ̀rìn, kò sẹ́ni tó pọ́n wọn lé mọ́, wọn ò ní respect lóde mọ́, kò sẹ́ni tó ń kò sọ́wọ́ kankan lára wọn mọ́. Ìgbà kan bí ọdún 5 sí tá a wà yẹn, mo pé gbogbo èèyàn máa ń tẹ̀lé wọn, ògo wọn sì ṣe bákan gbà yẹn. Àmọ́ ní ìsìn ayé gan ò tiẹ̀ rí tí wọ́n rò mọ́ torí ìwà ọwọ́ wọn ó burú jáì. Location kan obìnrin kan ni ìgbà míì gan wọ́n bóbìnrin mẹ́ta sùn, ebi kan bá ti lọ míì tún dé, ṣé wọ́n fi ṣe yín ni? Ṣé wọ́n fi ṣe yín ni? Mi dẹ̀ rí yín dálẹ́bi ẹ̀yin bàbá yẹn, ẹ̀yin ọkùnrin yẹn, bàbá àti ọmọdé inú yín, mi ì dẹ́nì kankan lẹ́bi inú yín bí kò ṣe àwọn obìnrin torí wọ́n ti yí, tí wọn ò ríbi tó ti máa lọ fara wọn wọ́lẹ̀ tó jẹ́ pọ̀ ọ̀dọ̀ yín ni. Ṣó yẹ kí àwọn máa kọ ọmọ ni? Ṣé ẹ mọ ọmọ tó máa sìyàn lọ́jọ́ iwájú ni? Irú àwọn ọmọ tó dẹ̀ ń kọ́ àwọn orí wọn ló máa ń ṣoríire lọ́jọ́ iwájú, ṣùgbọ́n ẹ̀yin ò ní mọ̀. Tipẹ́tipẹ́ náà àwọn ọkùnrin ti ṣe òun, àwọn ọmọ ní tẹ́tẹ́ ti ṣe, mi ìfẹ́ máa dárúkọ ni. Mo ṣì mú orúkọ àwọn bíi 5 nínú àwọn bàbá yẹn tẹ́kọ́ fún àwọn obìnrin lóyún, tẹ́ pé gbogbo ẹ̀ jáde nínú ìwé ìròyìn gbà yẹn, tó jáde nínú tẹlifíṣàn gbà yẹn, mi ìfẹ́ máa sọ ni. Wọ́n pọ̀ wọ́n ju 5 lọ. Kí ló dé tẹ́ fi ń hùwà báyẹn? Kí ló dé tẹ́ fi ń hùwà burúkú? Kí ló dé tẹ́ fi ń hùwà ọ̀dájú? Nígbà tí bá mọ̀ pé ẹ lè gbọmọ lọ́wọ́ wọn, ẹ dẹ̀ lo rọ́bà. Ṣé dídán ni? Ẹ wá ṣe tán, ẹ wá máa sọ pé àwọn kíní kan o, kíní kan o, ẹ mọ̀mọ́ ẹ kọ sí wọn lọ́rùn. Àwọn dìde náà máa pariwo kiri, ẹ bó ṣe ń pariwo, wọ́n fẹ́ pa mí, ayé kíní kan inú ẹ̀ díẹ̀ ń bí mi. Ọmọbìnrin yẹn ṣe fún ìgbà jẹ́ pé ẹ̀ nílé ṣiṣẹ́. Ṣé ọmọ kan gan pọ̀ jù fún ẹ láti tọ́wọ́ ọmọbìnrin tó ń bọ́ síta yẹn? Kájọ pé kó dá sí wọn lára pé tí wọ́n wà lára wọn, ọjọ́ ọ̀la wọn òun làwọn fi ń tàfàlà yẹn, ọjọ́ ọ̀la wọn ló ń ṣépè fún yẹn. Ṣé ìwọ ò lè ṣiṣẹ́ kó fi tọ́ ọmọ kan? Ẹ bá dẹ̀ máa wádìí ọmọbìnrin tẹ́ ń wò yìí, ó ti lè ná ọkọ kan rí kó ti kọ́kọ́ lẹ̀, kó ti bóyá bímọ 2 àbọ̀ ọmọ kan síbẹ̀, bóyá pé ọkọ kejì àbọ̀kọ kẹta ni eléyìí ò tẹ̀ ń ṣọkọ ẹ̀, bóyá káyọ̀ pé ẹni kẹta ló bímọ fún. Bọ́n ṣe ń ṣe láyé tiwọn nìyẹn, wọn ò lè ṣiṣẹ́, ẹni bó ṣe pupa, wọn ò ń wọnú òrùn rárá. Tó bá dalẹ̀ wọ́n á múra, wọ́n á kun pankéèkì, wọ́n jáde lọ nìyẹn. Ibẹ̀ náà ti kàgbákò àwọn onítìátà yẹn, torí àgbákò ni mo rí wọn sí. Ẹni tó ti lè lọ tẹ́ẹ̀dì ilé táwọn pípù yẹn, àgbákò ló ṣe, àgbákò orí edé. Màá lajú mi lẹ́bàá ẹ̀yẹ ọmọ onítìátà á bá mi sọ̀rọ̀, èmi wọ́gò bọ́ọ̀lù ṣe lójú olóró sí. Torí mi ì rí àǹfààní kankan lára wọn ju pé wọ́n máa ń rèèyàn jẹ ni. Wọ́n bá ti ń fẹ́ báyìí, ọ̀nà tó máa fi máa gbó lọ́wọ́ ẹ̀ náà ń wá. Wọ́n bá lè ti lè gbó lọ́wọ́ ẹ̀ pé owó yẹn ò sí mọ́, wọ́n á tún ta mọ́yàn mi. Ṣé ayé nìyẹn? Obìnrin mo mọ̀ pé ó máa ń gbó lọ́wọ́ ọkùnrin, ṣùgbọ́n kì í ṣe bí ẹ̀yin bàbá onítìátà yìí. Àwọn kan ti ẹ̀ mú ẹjọ́ èèyàn kan wá ìyẹn nìyẹn láti Amẹ́ríkà ni, tí bàbá yẹn ló ń gbé jìbìtì. Ọjọ́ olóyè pè mí, ó ná ìwà lórí ẹ̀. Tó bá yẹ ẹ̀yin tèmi, àá gbé yẹn náà àti gbé wá síta. Tó lù ń jìbìtì, ó ló sọ pé òun máa sanwó, ó ló promise pé òun máa sanwó, ó ní kí n fún bóyá títí mọ́ǹtì, àá gbórúkọ yín wá síbí. Àwọn ayé amọ̀rú èèyàn tẹ́ ẹ jẹ́ pé ẹ̀ kì í ṣèyàn gidi. Ẹ máa gbẹrù lórí obìnrin ni. Ìwọ ẹ wá ń pariwo, má lọ máa ta pure water kó fi tọ́ ọmọ ẹ. Ṣé mọ́fì kan ṣó ń gọ́ rí gẹ? Ṣó rí bí ẹni tó ń lówó lọ́wọ́? Àbí tó pọ́n bóra? Ṣé orí mọ́fì bẹni tó lówó lọ́wọ́ nígbà tó lọ tó wá ń pariwo, wọ́n fẹ́ pa yín, òkò pa ẹ́, irọ́ ló ń pa, lọ ṣiṣẹ́. Torí kò sẹ́ni tó rún ẹ lọ́dọ̀ ẹ̀, lọ ṣiṣẹ́, lọ ta pure water, lọ ta mineral. Lẹ́jọ́ mẹ́ta ìyá ìfáwọn èèyàn lówó, àwọn kan lówó tó máa tajà bí 20,000 wọ́n á fi bẹ̀rẹ̀ ọjà, wọ́n á dẹ̀ méèkì ẹ̀. Bá a ṣe ń ṣe nìyẹn, 20,000 ẹ lọ nǹkan tẹ́ máa tà, èmi á sọ bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ ọjà tẹ́yìn náà máa géèyàn. Díẹ̀díẹ̀ nílé ayé bí pẹrẹbẹ báyìí láti mú ọ̀lẹ̀ jẹ. Tẹ́ ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe business ẹ máa fi géèyàn, ẹ wá kọ́ ẹ̀kọ́ ń bí. With 20,000 wàá jẹun, ọmọ ẹ̀ á jẹun, kì í ṣeré. With 20,000 wàá bẹ̀rẹ̀ ọjà, ọmọ ẹ̀ á jẹun, wọn náà á jẹun. Ọ̀lẹ nìyá jẹ lẹ́kọ̀ọ́. Ọmọ kan yẹn tọmọ kan tì torí apá ògé, ẹsẹ̀ ògé, ojú ẹ̀ ò dẹ̀ fọ́. Kò dẹ̀ sẹ́ni tó rún ẹ lọ́dọ̀ ọmọ onítìátà. Àwọn táwa náà láàrún ẹ lọ́dọ̀ ọmọ onítìátà, má wá parun náà láì. Kí ló tẹ̀ máa ń ṣe iná? Tí nǹkan bá ti ṣẹlẹ̀, ẹ̀ ń bọ̀ online. Ṣé online jẹ́ police station? Àbí online jẹ́ court
tó ń gbẹ́jọ́ lọ àbí online jẹ́ ilé ọba nǹkan kò tí ì ṣe ń bá ìyẹn tí ń bọ̀ online kiri kẹ gbà ń wo ẹ fẹ́ ká bá yín dá sáré a máa ń dá sí o bọ̀ kì í ṣe bí irú tiẹ̀ tó mọ̀ pé ó níyàwó ńlé o dẹ̀ mọ̀ pé ó ti fún yàn kan lóyún ní 13 years ago tí ò gbọ́mọ lọ́wọ́ ẹ̀ ìwọ náà ọmọ 5 years ló wà lọ́wọ́ àbọ̀mọ 4 years gan ni ó ṣẹ̀ ṣẹlẹ̀ ni tó ìgbà mọ́ kọ́ rí fídíò mo ní àbí lédi yẹn ni mo wá wù ẹ̀ dáadáa kì í ṣe lédi ọjọ́ sí ó dẹ̀ gbọ́ etí ó du èwe elépo sétí nígbà yẹn bóyá ní ìsẹ̀ ń pariwo ẹ gbẹ́jọ́ yín lọ sí court kẹ́ gbé lọ sí police station ẹ stop láti máa gbẹ́jọ́ wá sí online ṣé ìgbà tó online kò tí ì dé ṣé ẹ̀rẹ́yìn kan tẹ́ máa fẹjọ́ sùn ẹ ti rí àwọn tó máa bá yẹn dá sẹ́jọ́ online ẹ ti gbogbo ẹ ti ń bọ̀ kọ́bọ̀ wọn lè dá fún ẹ tó wọ́n bá wọn bá tó bá gbé wá sí online wọ́n á ṣàánú wọ́n máa ń ṣàánú èèyàn online bọ̀ kì í ṣerú titi ẹ̀ yìí kì í ṣerú titi ẹ̀ wá lọ́ fi léwọ̀n ẹ wo ibi tó ń gbé ibẹ̀ náà ó dẹ́ẹ̀tì orí bákànbákan ó dẹ̀ púpọ̀ orówó bó ara orówó ra cream bọ́ òrówó bẹ̀rẹ̀ ọjà so ẹ ṣe mo dúpọ̀ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ẹ pàdé mi ọmọ yín Kẹ́mi Bùkọ́lá ní alẹ́ a máa ṣe ṣòfin lálẹ́ ẹ bá ara jà àwọn jẹ́rìsì ẹ̀ 25,000 ní gbàǹjo ní ata ẹ̀yin tẹ́ bá like eléyìí tẹ́ bá like ẹ̀ screenshot ẹ̀ kẹsẹ̀ǹdẹ̀ sí mi then Kampala mali Kampala wà tí Abẹ́òkúta wà lace àti rán síbẹ̀ náà wà adẹ̀ náà tọ̀bà yàtọ̀ sílẹ̀ tí mo fi mọ̀ àwọn náà tọ̀bà lóríṣiríṣi adẹ̀ ní àwọn scarf oní stone yẹn tọ̀bà lifter náà wà ẹ dẹ̀ pè mí fún káyámátá yín àti àgbo yín ẹ ṣé nọ́mbà mi 08022111530 08022111530 ẹ ṣé ó dàbọ̀.